can say anything you like about me. I don't care. I'm still strong because God is my creator. But remember, this world is not our home. We will leave one day. Thank you. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí tàbí tẹ bá ti ń gbọ́ mi ní wákàtí yìí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. A kú iṣẹ́ òní, Ọlọ́run á yọ gbogbo wa o. Ìkéde pàtàkì rèé láti ọ̀dọ̀ bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà, jagunjagun ilẹ̀ Yorùbá. Ó kú ti gbogbo ilẹ̀ Yorùbá, ọ̀nkú ebù ti gbogbo ilẹ̀ Yorùbá. Ìkéde pàtàkì láti ọ̀dọ̀ wọn fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀, fake news tó ń lọ káàkiri gbogbo ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn pé bàbá wa Ìgbòho Òòṣà pé wọ́n ti wà ní ilẹ̀ Yorùbá, pé wọ́n ti padà sí ìlú Nàìjíríà. Mo ń fi àsìkò yìí sọ fún yín pé kò sí nǹkan tó jọ o. Bàbá wa Sunday Ìgbòho Òòṣà wọ́n sì wà ní ìlú Kútọ̀nù. Gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé ẹ dẹ̀ wà ní ìdí ìbàjẹ́ náà, gbogbo ẹ̀yin tó jẹ́ pé kí ti ọmọlàkejì yín kó bàjẹ́ fún tọmọlàkejì yín náà ni ẹgbẹ́léwọ́ lẹ mú níṣẹ́, ẹ̀yin nu Ọlọ́run nu. Kí ló dé ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri? Ẹ tún fẹ́ fi bàbá wa Sunday Ìgbòho ẹ tún fẹ́ tì wọ́n sáàrin ọ̀tá lẹ́lẹ́kejì, tó dẹ̀ jẹ́ wípé àwa ọmọ Yorùbá náà ni bàbá wa Ìgbòho Òòṣà ń jà fún ká lè kúrò ní oko ẹrú, tó jẹ́ pé púpọ̀ nú àwọn ọmọ Yorùbá yìí náà la tún wá lọ jẹ́ elénìní fún bàbá wa Ìgbòho Òòṣà. Àwa tí wá mú níṣẹ́ láti ṣàwà, ẹ̀yin kan wà pé ẹ fẹ́ gba ẹ̀mí Ìgbòho Òòṣà tí ó yẹ pé Ọlọ́run dẹ̀ lè fún yín ṣe, torí ẹni tọ́lọ́run dìídì rán sí ilẹ̀ Yorùbá ni, ànábì kan ni Ìgbòho Òòṣà fún gbogbo ọmọ Yorùbá. Ṣùgbọ́n àwọn kàndá kan wà nínú ìrẹsì nínú àwọn ọmọ Yorùbá, bóyá Fúlàní ló fún ìyá ẹlòmíì lóyún ni, bóyá Haúsá ló fún ìyá ẹlòmíì lóyún ni, tó fi di pé àwọn àtún wá ń tako elédè kan náà tó fẹ́ gbà wá kúrò ní oko ẹrú. Gbogbo ẹni tó dẹ̀ jẹ́ pé owó ló dùn mọ́ yín láti máa gbà, gbogbo ẹ̀yin tẹ́ pọ́ fowó tù lójú kẹ́ lè máa wá ìṣubú Ìgbòho Òòṣà, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Oníkálùkù ló máa jẹ́rìí iṣẹ́ ọwọ́ ẹ̀ láṣẹ Elédùmarè. Mo ń fi àsìkò yìí sọ fún yín pé kò sí nǹkan tí ó jọ o. Bàbá wa Ìgbòho Òòṣà wọ́n sì wà ní ìlú Kútọ̀nù ní àlàáfíà. Lóòótọ́ wọ́n ń bọ̀ wálé láìpẹ́, ṣùgbọ́n wọn ò tí ì wálé. Gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ wà nídìí kí bàbá wa Ìgbòho Òòṣà kí wọ́n wálé, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe atọ́kùn ètò, Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á dúró tọmọ yín, Ọlọ́run á dúró ti gbogbo ẹbí yín. Gbogbo ẹ̀yin tẹ́ gbé Yorùbá Nation, tẹ́ fẹ́ kí ó dé ilẹ̀ ìlérí, Ọlọ́run á pín gbogbo everybody lẹ́san. Ọlọ́run á dẹ̀ dá wa lẹ́jọ́ gẹ́gẹ́ bí ìwà ọwọ́ oníkálùkù. Mo kí gbogbo àwọn Yorùbá Nation, jẹ́ pé àwa Yorùbá Nation, mo kí gbogbo wa, mo lù wá ní ọ̀gọ́ ẹnu. Mo fi àsìkò yìí kí wa dáadáa pé a kú iṣẹ́ takuntakun. A dẹ̀ kú àdúrótì ìbáyé dúró ti bàbá wa Ìgbòho Òòṣà yìí, Ọlọ́run á dúró ti gbogbo wa. Bá ṣe dúró ti Emeritus Professor Banji Akíntóyè, Ọlọ́run á dúró ti gbogbo everybody wa. Látorí Mr. Koiki, brother mi dáadáa, Koiki Media,
ní ìlú London. Mo kí ìyá wa Yorùbáwùyí TV, màmá àwọn boys, ọlọ́run á dúró tì yín, ọlọ́run ní fi yín lẹ̀. Ìtó mí àti ìtó mí nínú nǹkan yín, ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan láṣẹ Elédùmarè. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere. Gbogbo ìgbìyànjú yín nínú struggle yìí, gbogbo ẹ̀ náà ni everybody ń rí. Ọlọ́run á pín oníkálukú wa ní èrè. Lábẹ́ bẹ́ẹ̀, mo kí Mr. Wisdom, brother mi tó gbáskì, ọlọ́run ní pa làákàyè yín láṣẹ Elédùmarè. Lábẹ́ bẹ́ẹ̀, mo kí Masbi TV, brother mi tó ṣọ̀, ọlọ́run á dúró tì yín. Bàbá Èkìtì tíátíá, ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan nǹkan tó mí àti tí ó mí nínú nǹkan yín. A ní ẹ̀bùn kan pàtàkì tí ọmọ Yorùbá fẹ́ fún yín, tọ́tẹ̀ tí wíìlì ẹ̀ fún yín ni ìyàgbó kan ti òkè ọ̀hún. Gbogbo yín náà lẹ ti mọ ẹni tí mò ń dárúkọ, Ìgò Martina tàwọn òdìkejì lọ́hùn tí wọ́n wíìlì fún yín kẹ́ máa manage ẹ̀. Lábẹ́ bẹ́ẹ̀, mo kí Yèyé Dára talk show, ọlọ́run á dúró tì yín. Ẹ bá wa kí gbogbo wọn ní ìlú Germany lọ́hùn, ọlọ́run á dúró tì yín. Brother mi Saheed Ire, ọlọ́run ní fìgbà kankan fi ọwọ́ bàjẹ́ kàn yín. Gbogbo nǹkan bọ́ bá ṣe ń lò á máa dún. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé, gbogbo èso tó jáde lára yín, gbogbo wọn ló máa ní àlùbáríkà. Àti gbogbo àwọn tó dúró ti Yorùbá nation pẹ̀lú òótọ́ tí mo rántí dárúkọ àti tí mi ò rántí dárúkọ, ọlọ́run á dúró ti gbogbo alágbára láṣẹ Èdùà. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu màmá wa Yorùbáwùyí náà lórí ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn ń gbé kiri lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn náà, torí ọ̀rọ̀ tá bá ti gbọ́ lẹ́nu Yorùbáwùyí, Koiki Media, Masbi TV, kẹ́ ti mọ̀ pé authentic ni. Gbogbo àwọn tó gbárùkù ti olóyè Sunday Igboho náà nìyẹn. So ẹ̀yin olólùfẹ́ májàsọ́lá, ẹ má mikàn, bàbá wa ń bọ̀ nílé, wọ́n bá wa láyé, wọ́n bá wa láyè, wọ́n bá wa lálàáfíà. Ọlọ́run dẹ̀ ní fi kú tó yáwọ́ pa àwọn náà. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu màmá wa Yorùbáwùyí náà. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lórí nǹkan tí wọ́n sọ lórí ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn ń gbé kiri yìí. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ọmọ aládìkún ní ká kí yín o. Olóyè Sunday májàsọ́lá Ìgbòho Òòṣà ní ká ṣe yín pẹ̀lẹ́. Wọ́n ní ká sọ fún gbogbo yín pé ẹ ṣeun gan ni. Àwọn dúpẹ́ pé òkun. Wọ́n ní thank you for your love, thank you for your expecting. Pé mi ò gbóyìnbó pressure ti wà. Ìgbòho Òòṣà ní ká kí yín gan ni. Wọ́n lẹ ṣeun. Ìgbòho ò tí ì dé. Bàbá wà ní Kútọ̀nù. Ọmọ Yorùbá kí là ń ṣe léyìí fún? Kí ni tá à ń ṣe léyìí fún? Kí là lè protect máa yìí fún? Kí là lè fi máa yìí lọ́kàn balẹ̀ fún? Kí la fẹ́ pa máa yìí fún? Kí ló dé tá à ń sọ ohun tí ò yẹ ká sọ? Tó bá fi Ìgbòho Òòṣà lẹ̀ lénìí, ṣé kò yẹ ká fi sílẹ̀ kí ọkàn ẹ tí ẹ balẹ̀? Ọmọládìkún ní kí n kí yín, wọ́n lẹ ṣeun gan ni. Wọ́n láwọn àwọn rí ọwọ́ gbogbo ọmọ Yorùbá pátá, àwọn rí ìfẹ́ yín, àwọn rí bẹ́ẹ̀ ṣe ń ṣe Ìgbòho Òòṣà. We all expecting Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó wá bí kó ti dé ni. Bí Kádìsá ti wọlé bẹ́ẹ̀ ló ń ṣe gbogbo wa. Wọ́n láwọn ti rí, wọ́n láwọn rí ẹ̀hún kí lórúkọ ẹ̀ wọ́n láwọn rí àwọn fídíò tó ń circulate. Wọ́n wá ní ká sọ fún yín, wọ́n ní ẹ má fọ́ victim o. Àdìsá Ìgbòho Òòṣà, wọ́n ní ẹ má fọ́ victim o. Wọ́n ní kẹ́ ẹ jọ̀ọ́, ẹ̀yin èèyàn wa, wọ́n ní kẹ́ ẹ farabalẹ̀. Wọ́n ní ẹ má gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀.
wọ́n ní kẹ́ má gbọ́ kíni, kẹ́ má gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀. Kí ló dé tún fẹ́ ta Sunday Igboho lẹ́lẹ́kejì? Kí ló dé tún fẹ́ ta Àdìsá ọmọ Aládìkún ní ẹlẹ́kejì? Kí ló dé tún fẹ́ ti Sunday Igboho tá tún fẹ́ kàn má gbélébùú ẹlẹ́kejì? Kí ló dé tá ń gbé false rumors nípa Sunday Adéyẹmọ Igboho Òòṣà? Ṣé kí àwọn, because most of you don't even know wípé àwọn kan wà tí wọ́n ṣiṣẹ́ 24/7 wípé kí Sunday Igboho má kúrò níbi tó wà yẹn. Less did you know wípé àwọn kan wà tó yẹ pé wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì every here and then. Ń tá a fẹ́ sọ nípa Sunday Igboho no fẹ́ gbọ́. Wọ́n ní ẹ má gbọ́ ròyìn ẹlẹ́jẹ̀ o. Àdìsá wà ní Kútọ̀nù. Ọmọ Adéyẹmọ Igboho Òòṣà wà ní Kútọ̀nù. Àdìsá ò tí ì dé. Sunday Adéyẹmọ Igboho Òòṣà, Àdìsá wọn ìdè, wọ́n sì wà ní Kútọ̀nù. Wọ́n ní ẹ má fọ́ọ̀lù fún ròyìn ẹlẹ́jẹ̀. Àmọ́ bí tí wọ́n ti gbọ́ ìròyìn yẹn. Bàbá ní ká sọ fún yín pé if there's anything, even anything at all, bàbá ní if there's anything at all tẹ́ bá máa gbọ́, wọ́n ní ẹ máa gbọ́ ní ẹnu Yorùbáwùyí. Wọ́n ní ẹ máa gbọ́ lẹ́nu gbogbo ọmọ Yorùbá tó ń jẹ́ Yorùbá nation freedom fighters pátápátá, the originals. The original Yorùbá nation freedom fighters. Wọ́n ní táwọn bá kúrò ní Kútọ̀nù, wọ́n ní ẹnu wọn lẹ ti máa gbọ́. Wọ́n ní ẹ má fọ́ọ̀lù fún ìròyìn ẹlẹ́jẹ̀. I know we all want him here. I know we all want Sunday Adéyẹmọ Igboho Òòṣà. We all want him back in orírun wa nílẹ̀ Yorùbá. Gbogbo wa nínú wa ń dùn pé Àdìsá ti dé. Bàbá ní àwọn ò tí ì dé o. Bàbá ní àwọn ò, wọ́n ní ẹ má fọ́ọ̀lù fún ìròyìn ẹlẹ́jẹ̀ o. Tẹ́ ẹ bá fọ́ ẹ ti fọ́ up. Ẹ má fọ́. All this the àtàjí tí wọ́n ń lò yìí kò sí nǹkan kan. Wọ́n fẹ́ fi mọ ibo la Sunday Igboho níbo ni iṣẹ́ ẹ̀ dé ni. Wọ́n fẹ́ thank you. Wọ́n fẹ́ fi mọ ibi tí iṣẹ́ Sunday Igboho dé ni. All this tàjí tó ń lò, wọ́n fẹ́ mọ̀ pé kí ló tún kù. You don't even know pé àwọn kan wọn ò tiẹ̀ fẹ́ rí Sunday Igboho sójú. Àṣà Saheed Òṣùpá ni ó ní orí ló yọ ọmọ ó yẹ bá mi pàtẹ́wọ́. Rọgẹ́dìtì ló sọ. If Sunday Igboho is out of Cotonou today, Koyeki Media máa gbé. Ẹ̀yin tẹ́ ń pè mí ṣe ti rí lórí Koyeki Media. Ó ní spokesperson Sunday Igboho. Excuse me. Koyeki Media is the only spokesperson to Olóyè Májàsọ́lá Igboho Òòṣà. Koyeki Media is the only person tó jẹ́ spokesman fún Sunday Àdìsá ọmọ Aládìkún Adéyẹmọ Òòṣà. Ṣé ẹ ti gbọ́ lẹ́nu Sunday, ẹ ti gbọ́ lẹ́nu Koyeki wípé Olóyè Sunday Igboho ti kó Kútọ̀nù? Ṣé ẹ ti gbọ́ lẹ́nu Koyeki? Ẹ gbọ́ lẹ́nu Koyeki. Ṣé ẹ ti gbọ́ lẹ́nu Masbi? Masbi ò sọ fún yín. Masbi is just like a right hand man. Olóyè Sunday Igboho. Ẹ gbọ́ lẹ́nu Masbi. Ẹ gbọ́ lẹ́nu spokesperson. Ẹ gbọ́ lẹ́nu second in command àbí kí ni máa pe Masbi. Ẹ gbọ́ lẹ́nu Yorùbáwùyí. Yorùbáwùyí tíá. Èèyàn ti Sunday Igboho tíá. Ẹ gbọ́ lẹ́nu wa.